Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Tafa Sego àti MC Oluomo. A dúpẹ́ báyìí o pé àwọn lọ́balọ́ba, àwọn níjòyè, wọ́n ti bá wọn parí aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì. Ká tó wá lọ gbọ́ nǹkan tó wà láàrin bọ́n ṣe parí ìjà yẹn. Mo fẹ́ kẹ́kọ̀ọ́ wo fídíò lákọ̀ọ́kọ́ yìí. This is bíi 2025 àbí 2024. Wọ́n ti try láti parí ìjà yìí tẹ́lẹ̀, bọ̀ àwọn kan náà ni wọ́n ń wọ àárín wọn tí wọ́n ń dá wàhálà ilẹ̀. Ọ̀rẹ́ làwọn méjèèjì jọ ń ṣe. Mi ìwà mọ tírélà tó wá gbà rìn wọn kọjá tí ò wá tán láti jọjọ́ ẹ̀ tó máa yẹ ń sẹ́tù ẹ̀. Táwọn àfáà kan bá sẹ́tù ẹ̀, àwọn kan á tún dáwọ́ ọ̀họ́ ulẹ̀. Táwọn àfáà kan bá sẹ́tù ẹ̀, àwọn kan á tún dáwọ́ ọ̀họ́ ulẹ̀. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo fídíò alákọ̀ọ́kọ́ for settlement yìí. Àwọn settlement ti wà ṣáájú eléyìí náà, bọ̀ mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ settlement eléyìí kẹ́ gbọ́ bó ṣe lọ. Ó yẹ ẹja jọ gbọ́. Fídíò. يعني الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ما شاء الله. Ṣé ti wá gbọ́ settlement yẹn bó ṣe wá lọ sí? All right. Wọ́n kàn ṣe alhamdulilayi rọ́bì alamin, bọ̀ rí káwọn méjì kan gbọ́wọ́ tó ẹgbẹ́ lóòótọ́ nìjà parí láàrin wọn. Tí èèyàn bá parí ìjà láàrin èèyàn méjì, ó yẹ kán ní kán tiẹ̀ rẹ́rìn síra wọn, kán gbọ́wọ́, kán tiẹ̀ hug ara wọn, kán tiẹ̀ ṣó pé òkè ó dénú àbí ò dénú wọn. Wọ́n tún tẹ̀síwájú láti bẹ̀. Ṣàdédé lè ṣáré rí i pé ní ìjókòó àwọn lọ́balọ́ba kan again now wọ́n ní ìjà tó wá ti parí báyìí o. Àwọn bàbá yẹn náà sọ wọ́n ní àwọn kan ti ń parí ìjà tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ò condemn ìjà táwọn yẹn náà parí, but ní ìtòṣojú àwọn yìí táwọn dẹ̀ jẹ́ àwọn àgbààgbà táwọn jẹ́ ọba, àwọn fẹ́ kán respect ipò táwọn wà yìí àti ìjókòó yìí, kán jọ kán jẹ́ kí ìjà yìí kó tán láàrin àwọn méjèèjì, pé àwọn méjèèjì làwọn mọ̀ pọ̀, àwọn ò mẹyọ kan lọ́tọ̀ káwọn mẹyọ kan lọ́tọ̀. Ìbájọṣe àwọn méjèèjì ló jẹ àwọn lógún, àwọn méjì làwọn mọ̀ lọ papọ̀. So mo fẹ́ ká wá gbọ́ bí settlement ṣe lọ láàrin àwọn lọ́balọ́ba, ẹja àjọ̀gbọ́n yẹn náà. Nọ́mbà 2 sà, ẹ̀yin ò ní problem sà, láìjọ́ tẹ̀sí bá mi sọ̀rọ̀ níbi olúwo màmá mi ní sàárè màmá mi, ó ti tọ́ nínú sà, ó ti tọ́ ìlú náà lè fi lèmi jáde tí ó lọ́la láti jà, ó ti tọ́ nínú èrò láti gbọ́ ọdún ẹ̀ sà, ó rẹ́ni tì mú lẹ́yìn náà ní ẹ̀mọ́, ó ti tọ́ nínú èrò sà, ó rẹ́ni tì mú sà. Gbogbo ìjọba kùsà, àánú ọ̀rọ̀ àrùn bíbẹ̀ sí
ṣàti wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀ báyìí sìn ó wá kó káwọn méjèèjì bá àwọn ọmọ ẹ̀yìn wọn sọ̀rọ̀ kó ní kálukú wá tọ ọmọ ọbaṣọ kan wá bóyá máa wá ìrẹ́pọ̀ láàrin àwọn méjèèjì because Sego MC Oluomo Sego bí eléré kan ṣe ń gbè lẹ́yìn eléré kan àwọn eléré gan ó wà lọ́wọ́ àwọn náà káwọn náà pọ̀ pé wá pàdé ní gbogbo yín ẹja jọ sẹ́tù ìtàlẹ̀ méjì ti ń jẹun kò sí big deal tó wà ń bẹ̀ ẹ̀yin náà máa fòpinion yín sínú comment báwo ló ṣe rí lọ́kàn yín báwo lèyìn náà ṣe rò ó tún dìgbà náà tá a bá ṣe ń rí update àwọn máa mú wá fún yín. This is DJ Naija. Don't forget to subscribe, like and share.